Ẹ ǹlẹ́ o, orúkọ mi ni Ọmọ́wùmí Jímọ̀. Mo kí yín káàbọ̀ sí TK Òpómúléró channel. Wọ̀nyí ni àkójọpọ̀ kókó ìròyìn ọjọ́ Ajé, ọjọ́ 4 oṣù kọkànlá ọdún 2024. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe awuyewuye pé wọ́n ń ṣojú ṣáájú nínú ipò olórí ẹ̀ka iléeṣẹ́ ológun. Ìjọba àpapọ̀ ń ṣiṣẹ́ lójúnà láti fòpin sí ìwà ìdúnkokòmọ́ni, ìdigunjalè àti ìjínigbé. Àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn SERAP fún ààrẹ Tinubu ní ọjọ́ méjì láti fi àwọn ọmọdé tí wọ́n mú nígbèkùn àti àwọn afẹ̀hónúhàn yòókù látàrí ẹ̀sùn ìfẹ̀hónúhàn sílẹ̀. Àwọn adìhámọ́ra ogun pa bàbá kan àti àwọn ọmọkùnrin rẹ̀ méjì ní ìpínlẹ̀ Ebonyi. Àwọn onílé iṣẹ́ ilé ìtura ké gbàjarè pé ọ̀pọ̀ wọn ló ti kógbá wọlé látàrí ọ̀wọ́n ọjà báyìí. Ògùn olóró tí iye rẹ̀ tó bí bílíọ̀nù 4.5 ní àjọ NDLEA rí gbà ní pápákọ̀ òfurufú Èkó tí ọwọ́ ba àwọn 30 afurasí. Ẹgbẹ́ òṣìṣẹ́ fásitì SANU NASU ṣe ìlérí àti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì láì fi bí wọ́n ṣe san díẹ̀ nínú owó wọn ṣe. 300 bílíọ̀nù náírà ní ìjọba àpapọ̀ yà sọ́tọ̀ fún ṣíṣe àwọn afárá. Mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ òde Ọ̀gbẹ́ni Umahi ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀. Àwọn àgbààgbà ní ìpínlẹ̀ Edo kìlọ̀ fún gómìnà Obaseki láti ṣàlàyé bó ṣe ná tírílíọ̀nù 1.5 náírà owó ìlú láti ọdún 8 tí ó ti wà lórí oyè. Ọlọ́pàá kan pa awakọ̀ kan nítorí 100 náírà owó rìbá. Àjọ ICPC gbé olùkọ́ni àti olórí ilé ẹ̀kọ́ wá sí ilé ẹjọ́ látàrí ẹ̀sùn àyédèrú ìwé ẹ̀rí ní ìpínlẹ̀ Sokoto. Orí kó arábìnrin kan yọ lẹ́yìn ọjọ́ 3 tí ó ti wà nínú ọkọ̀ tí àgbàrá òjò ti gba ẹ̀mí ènìyàn bíi 2,100 ní orílẹ̀-èdè Spain. Ètò àtúndì ìbò ààrẹ wáyé ní orílẹ̀-èdè Moldova. Lágàdá Àbáyọ̀mí ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí. Ọmọ́wùmí Jímọ̀ lórúkọ tèmi. Ẹ túbọ̀ máa darapọ̀ mọ́ wa lórí TK Òpómúléró channel. Òpómúléró.